Iba Gani Adams jáde sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lórí ìdúnkẹ̀kẹ̀ àwọn afẹ̀míṣòfò lórí àwọn agbègbè kọ̀ọ̀kan nípínlẹ̀ Kwara. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ń kọ lẹ́tà kan ní kòpẹ́kòpẹ́ yìí sí ìjọba àbílẹ̀ Ọ̀yùn sáwọn ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé àwọn ń bọ̀ wá sọsẹ́ o, àwọn ń bọ̀ wá sọsẹ́ o, ìrà ìnàjà àti àó. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn afẹ̀míṣòfò yìí sọ wípé àwọn ń bọ̀ wá sọsẹ́. Nigeria Terrorist Association NTA wọ́n láwọn ń bọ̀ wá sọsẹ́. Ẹ wò ó, Iba Gani Adams ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá wọ́n jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kí làwọn nǹkan tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ àkọlù yìí? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú ilé tí mo mú wá fún yín. Èkejì ẹ̀wẹ̀, tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lánàá òde yìí ni presidency sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti Sunday olóyè májàsọ́lá owó babadami. Wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wípé àwọn yẹn ń fi ọ̀rọ̀ yẹn wéra wọn pé bẹ́ẹ̀ sì lọ̀rọ̀ yìí ò jọra wọn ara bí ti ń wò mọ́. Nnamdi Kanu ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. Ẹni tó jẹ́ media publicity Nnamdi Kanu IPOB Indigenous People of Bafra ó ti jáde wá sọ̀rọ̀. Kí ni nǹkan tó sọ lórí ọ̀rọ̀ yìí? Màá gbé yín débẹ̀ yín èèyàn mi. Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí tí mo mú wá fún yín lónìí. Ó bẹ kẹ̀kẹ́mẹ̀jẹ́ ẹ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán yìí gangan náà ní jẹ́ bẹ́ẹ̀. Nǹkan ẹyọ kan tẹ́ kàn ṣe fún mi ni pé tẹ́ bá mi like fídíò yìí tẹ̀sí máa bá mi share káàkiri kó kalẹ̀ kó kókó kọ́pọ̀ ọ̀lọ́pọ̀ àwọn èèyàn bá lè gbọ́ nǹkan tí ń lọ lágbàáyé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn sórí ètò yìí bó lójú ọjọ́ ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ ọdẹ ọdún bí lágbára Ọlọ́run ọba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní. Ẹ̀yin tẹ́ ṣe ń bá ìkànnì wa pàdé fúngbà àkọ́kọ́ náà tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ dákun dábọ̀ ẹ máa ń tẹ subscribe button tàbí follow button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè é òun gangan ní màtá yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé. Láì dá yín lágara, Iba Gani Adams sọ̀rọ̀ o. Ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ nípa ìdúnkẹ̀kẹ̀ àwọn afẹ̀míṣòfò sí ìpínlẹ̀ Kwara. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ìsọsí àwọn bandit nípínlẹ̀ Kwara yìí ó wá ń jẹ́ lemọ́lemọ́ ni. Bọ́n ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ ń bì kan ni wọ́n tún ba ayé àwọn èèyàn jẹ́ ń bò míì. Nǹkan tó wá burú jáì jù ń bẹ̀ ni pé wọ́n ti ń kọ́kọ́ ń kọ lẹ́tà ṣáájú kó tó di pé wọ́n sọ sẹ́ pé àwọn ń bọ̀ o. Wọ́n gbójú gbóyà gbónu wọ́n lè ṣàyà kókó ọ̀nà kí wọ́n kọ lẹ́tà wọ́n sì fi lẹ́tà ránṣẹ́ sáwọn agbègbè kọ̀ọ̀kan pé ẹ máa múra di àwọn o, àwọn ń bọ̀ o. Wọ́n sì wá lóòótọ́ àti lódodo. Àwọn agbófinró nílẹ̀ wa wọn ò sì rí nǹkan kan ṣe sí. Àwọn sójà ni o, àwọn Nigeria Police Force ni o, àwọn àjọ DSS ni o, àwọn NNCDC ni o, àwọn Nigeria Army ni o, àwọn ọmọ ológun wa wọn ò rí nǹkan kan ṣe sí. Wọn plan ahead kó tó di pé àwọn bandits dé. Àwọn bandits wọnú ìlú wa wọ́n sì destroy lives of àwọn èèyàn, wọ́n destroy properties, wọ́n pa àwọn èèyàn lọ nípakúpa. Ìgbà wọn tó fẹ́ ṣe léè dà lẹ́tà kan ni wọ́n tún fi ránṣẹ́ nìkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí pé àwọn ń bọ̀ wá síjọba àbílẹ̀ Ọ̀yùn. Wọ́n kàn tẹ́ sọ pé àwọn gbọ́ pé alágbára àwọn èèyàn ni wọ́n ní níjọba àbílẹ̀ yẹn pàápàá jùlọ ní Ìrà. Ìlú Ìrà yẹn báyẹn àwọn èèyàn wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Àwọn èèyàn ti ń digbá, wọ́n ti ń dagbọ̀n, wọ́n ti ń kó gbogbo dúkìá wọn, wọ́n ti ń kó kúrò nínú ìlú. Ìlú ti dahoro. Àwọn èèyàn ti tán nínú ìlú. Nígbà táwọn èèyàn bá wá ń sàsálà fún ẹ̀mí ara wọn nínú ìlú ẹgbọ́n náà ibo làwọn èèyàn fẹ́ lọ. Gbogbo ohun tó ti ṣiṣẹ́ fún lọ́jọ́ ayé wọn ń bẹ nínú ìlú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn lóko wọn ti kọ́lé sínú ìlú yẹn tó ti rán gbégbé ayé àlàáfíà àwọn àti fámìlì wọn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kú òun ìlú tó báyìí. Iba Gani Adams wá jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. Kí ni nǹkan tí Iba Gani Adams sọ ẹ̀yin èèyàn? Iba Gani Adams ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá wọ́n ń ké sí gbogbo àwọn agbófinró pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Kwara. Wọ́n ń ké sí àwọn Nigeria Police Force
àwọn àjọ DSS, NSCDC, ìyẹn civil defence àti Nigeria Army pẹ̀lú àwọn local vigilante pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí o. Àwọn afẹ̀míṣòfò yóò tún gbọdọ̀ ṣe àkọlù síjọba àbílẹ̀ Ọ̀yún o. Wọ́n ní gbogbo yín pátápátá lẹ ti rí lẹ́tà tí wọ́n kọ báyìí o. Òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sì làwọn afẹ̀míṣòfò yìí gbogbo ibi tí wọ́n ti ń kọ lẹ́tà sí pátápátá páwọn ń bọ̀ náà máa ń padà ń lọ. Wọ́n ní àmọ́ eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n tún rí kíní ṣe o. Gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé ní ìsìn báyìí kó tó di pé wọ́n á sọsẹ́ ẹ tètè máa gbé àwọn ìgbésẹ̀ yẹn. Ẹ má dúró dìgbà tí wọ́n wàá sọsẹ́ kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀. Àwọn bandit kọ lẹ́tà ṣé kò yẹ kí àwọn agbófinró wa kó ti kán lu gbogbo inú igbó yẹn kó gbé àwọn helicopter wọn kó máa fi fò lókè kó máa scan gbogbo environment yẹn kó máa watch gbogbo àwọn moment láti mọ ọ̀nà tí wọ́n fi gbà láti tètè tákù wọn kó tó di pé àwọn afẹ̀míṣòfò yìí gbórí wọ agbègbè yẹn. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní gómìnà nínú ìlú yẹn o, wọn ò sì rí nǹkan kan ṣe sí. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn afẹ̀míṣòfò yìí kọ lẹ́tà kan sí agbègbè kan ní kòpẹ́kòpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àkọlù sí ọ̀dọ̀ àwọn aṣọ́gbó ọba tí wọ́n pa àwọn bíi méjì bíi mẹ́ta láàrin wọn. Lẹ́yìn ìgbà yẹn la gbọ́ wípé wọ́n kọ lẹ́tà kan sí agbègbè ibì kan nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rí i pé gómìnà ẹnjìníà Ṣèyí Mákindé wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit yẹn pátápátá ni wọ́n ti arrest báyìí. Pàápàá jùlọ nínú àwọn tó wá sọsẹ́ sọ́dọ̀ àwọn aṣọ́gbó ọba. Wọ́n ti arrest a lot of them. Ìsọsí àwọn bandit sì ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ nípínlẹ̀ Kwara. Gómìnà Abdulrazak Abdulrahman, gómìnà ìpínlẹ̀ Kwara, wọn ò sì rí nǹkan kan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Eléyìí gangan ló fà á o tí Iba Gani Adams, Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, tí wọ́n fi jáde wá sọ̀rọ̀ pé káwọn agbófinró kó ṣe kíni kí wọ́n tètè gbé àwọn ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé ní ìsìn báyìí kó tó di pé gbogbo ọjọ́ lọ tán, kó tó di pé wọ́n tún wá sọ sẹ́mi. Àwọn èèyàn ti ń sá kúrò ní ìlú, kí ni gómìnà yẹn ṣe sí? Wọn ò rí nǹkan kan ṣe sí náà. Eléyìí ní agbára o, ó ní agbára. Láì fi àkókò yín ṣòfò èèyàn, Nnamdi Kanu Soro o láti Sokoto lọ́hùn nínú ọgbà ẹ̀wọ̀n ibi tó wà. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ìròyìn tó jáde lánàá òde yìí la ti ń gbọ́ wípé àwọn nǹkan wọ́n ń compare Sunday Igboho Òòṣà àti Nnamdi Kanu papọ̀ pé ẹ̀ṣẹ̀ kankan náà ni wọ́n ṣẹ̀, pé ìjìyà kankan náà ló yẹ kí wọ́n fi jẹ wọ́n, pé ṣé òkè ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ojúṣàájú báyìí, pé wọ́n yọ̀ǹda Sunday Igboho Òòṣà, gbogbo ban tí ń bẹ lórí ẹ̀ wọ́n lift ẹ̀ kúrò, gbogbo restriction tí ń bẹ lórí orúkọ ẹ̀ wọ́n lift gbogbo ẹ̀ kúrò. Ó ti wá dẹni tó lómìnira tó lè máa rìn fáńdáfáńdá, ó lè rìn sọ́tún rìn sósì lórí ilẹ̀ bàbá ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ sì ni Nnamdi Kanu ń tiẹ̀ wọ́n ní wọ́n lọ fi sínú inú àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n ní Sokoto. Wọ́n ní ẹ̀ṣẹ̀ kankan náà ló yẹ kí wọ́n ṣẹ̀, pé wọ́n ti ń fojú ìṣáájú sọ̀rọ̀ yìí. Ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n fojú ìṣáájú sí? Tẹ́ ò bá gbàgbé nínú ìròyìn àná yẹn wọ́n sọ wípé ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ wọ́n list gbogbo ẹ̀, eléyìí tí Nnamdi Kanu náà ṣẹ̀ wọ́n ṣe kí ni wọ́n list gbogbo òyìn náà. Wọ́n ní tẹ́ bá wo Sunday Igboho báyìí pé Sunday Igboho ò bá jọba wọ̀ yá àjà. Àwọn tó jẹ́ olórí àwọn Fúlàní tí wọ́n ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú, àwọn yẹn gangan ni Sunday Igboho kọjú ìjà sí tí ń bájà, pé kí wọ́n kúrò lórí ilẹ̀ bàbá òun tàbí kí wọ́n yé pa àwọn ọmọ ìyá òun, àwọn ọmọ bàbá òun, kí wọ́n yé pa wọ́n. Páwọn àgbẹ̀ wa, àwọn màmá wa, àwọn bàbá wa, wọn ò tẹ́rù tí wọnú igbó lọ dáko mọ́. Àwọn màálùú tí wọ́n ń dà káàkiri ni wọ́n fi ń jẹ gbogbo nǹkan oko, gbogbo èrè oko táwọn bàbá àti màmá ti dààmú láti gbìn, wọ́n sì dédé kó màálùú wọbẹ̀, wọ́n sì jẹ gbogbo ẹ̀rùn. Wọ́n ní gbogbo nǹkan tí Sunday Igboho ti ń jà lé lórí lélẹ́yìí, pé bẹ́ẹ̀ sì ni ó ń bá àwọn ọba kọ̀ọ̀kan náà ó ń bá wọn jà nílẹ̀ Yorùbá. Wọ́n ní àmọ́ lè rí pé Sunday Igboho dáná sun property ìjọba kankan o. Lè rí ibi tí Sunday Igboho tó ti ń yìnbọn mọ́ àwọn sójà àbáwọn army. Bẹ́ẹ̀ lẹ̀ sì lè rí pé Sunday Igboho dojúkọ àwọn ìjọba lọ́nà kan tàbí míì. Sunday Igboho ò ní gúrùpù àwọn military, kò ní rárá bí tí ń wò mọ̀. Wọ́n ní tá bá ní ká wo Nnamdi Kanu báyìí pé ẹ̀mí àwọn 700 military àtàwọn ọlọ́pàá ló ti tọwọ́ Nnamdi Kanu bọ́. Kò tún wá tán síbẹ̀ o,
wọ́n ní ọrọ̀ ajé South East lọ́hùn gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ látàrí Nnamdi Kanu, ìgbésẹ̀ tí Nnamdi Kanu gbé póun ló command the Monday sit at home. Àtìgbà tó ti mention Monday sit at home wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe Monday sit at home ní South East lọ́hùn tí ò bá ké ṣẹnujọ́ mẹ́ta ẹ̀ tó ẹ̀ṣẹ̀ lift ẹ̀. Gómìnà wọn gbìyànjú láti lift ẹ̀, wọn ò rí lift Nnamdi Kanu nìkan ló tó bẹ́ẹ̀ ló tó gbangba sùn lọ́yẹ́, òun nìkan ló padà rí kinní ọ̀hún ló padà rí lift. Wọ́n ní Nnamdi Kanu ní ẹgbẹ́ kan tó ń pè ní ESN military group ló ń pè ESN military group. Ó gba àwọn ọmọ tó tún ìpátágó wọn níbọn dání, military ni wọ́n lóhun ìjà dání, ọ̀pọ̀lọpọ̀ àwọn weapon tó ń sì fi waste life a lot of àwọn sójà wa, àwọn ọlọ́pàá wa, wọ́n ní wọ́n waste life of a lot of them. Wọ́n ní economic paralysis, gbogbo ọrọ̀ ajé wọn pátá ó ti ṣe kí ni, ó ti dẹnu kọlẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yìí lánàá, tọ́rọ̀ jáde láti ọ̀dọ̀ presidency lánàá, ọ̀gbẹ́ni kan ló sọ̀rọ̀ yẹn lánàá, Sunday Dáre ni wọ́n porúkọ ẹ̀, òun ló sọ̀rọ̀ lánàá òde yìí tọ́rọ̀ yẹn sì gba gbogbo ayélujára tó gbà kan. Wọ́n wá ló sọ̀rọ̀ láàárọ̀ yìí o, wípé IPOB leader Nnamdi Kanu ó sọ̀rọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tóun ń gbé láti jẹ́ kí àlàáfíà kó wà ní o, àti láti jẹ́ kí ètò ààbò lórílẹ̀‐èdè yìí kó ṣẹnu re. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní ó ń follow rule of law, pé kò tàpá sófin kankan rárá bí ti ń wò mọ́ o. Wọ́n ní ó wà committed sí movement IPOB yẹn, pé gbogbo nǹkan tó jẹ́ lógún ni ọ̀rọ̀ movement IPOB, kò sọ́nà kankan tí wọ́n fi defense gbogbo allegation tí wọ́n jù sí lánàá yìí. Ṣé mọ̀ pé gbà tá agbẹnusọ ẹ̀ ń jáde láì ṣe pé bóyá wọn ò rí ìròyìn tó jáde lánàá, ṣe ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní counter gbogbo àwọn allegation yìí, kó bẹ̀rẹ̀ sí ní counter ẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì, tó bá jẹ́ pé lótìtú àti lódodo ni ò ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n list kalẹ̀ yìí. Tẹ́ bá sì ní káwọ́ báyìí, nǹkan tí wọ́n list kalẹ̀ fún Nnamdi Kanu ó yàtọ̀ gédéǹgbé sí nǹkan tí Sunday Igboho ò ṣe, tó túmọ̀ sí pé kò sí ọwọ́ kan ààbò sínú ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ sì ni kò sójú ṣáájú kankan bẹ́ẹ̀ rárá bí ti ń wò mọ́ pẹ̀lú nǹkan tá à ń wò yìí. Bó lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bá ń bò sí àsíá, ẹ máa bò kárakára, ẹ máa bò tààràtààrà, kó kálé kó dẹ́sẹ̀ kùkú, kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Nílé jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí. Bó bá tún ṣe ń lọ, gbogbo ẹ̀kọ́ lápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣọ̀n. Ẹ ń tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgò kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é, òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀, awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ọ̀rọ̀ tí ò sojú ẹni ìwọ̀nlá kó gbẹ̀dú ẹ̀rí lé ọba, sẹ́ẹ̀rí iná bíi ti jó, sẹ́ẹ̀rí òrùn bíi ti là, sẹ́ẹ̀rí gìrìgìrì òjò bíi ti kù, nítorí afọ́jú lòjò ṣe é kù, nítorí odi lòjò ṣe é sú, nítorí ìwọ ọmọkùnrin àti ìwọ ọmọbìnrin tí kòkòrò ara ò jẹ́ ó gbádùn. Kọ́kọ́ fẹ́ gorí obìnrin kó sàmọ́ gbóòórùn kúrọ́kúrọ́ sáà àbí gbọ́ ẹ̀mọ́ pé kúrọ́kúrọ́ ọ̀hún ó lè dá nǹkan sílẹ̀ láàrin tọkọ-tìyàwó tásìkò náà rẹ̀ ò bá pé. Ẹ wòran vetocin ló máa lò fún kúrọ́kúrọ́ gbogbo kòkòrò ara tó fẹ́ máa dójú tì ọ́, tọ́ mọ yẹ́yìn ọrùn ní patí, tọ́ mọ fọwọ́ họ̀dí lóde. Vetocin ni kó máa lò, ó gbádùn ara rẹ̀ láàrin wákàtí péréte. Vetocin ni kẹ́ máa lò fún gbogbo kòkòrò ara, yóò bá yín lára mu. Vetocin oògùn kòkòrò látọwọ́ Dr. Kio.